wọ́n ní nǹkan tí Bishop Feyi Daniels máa ń ṣe. Wọ́n ní tí àwọn obìnrin bá ti lọ bá fún àdúrà, a wá sọ fún wọn wípé Ọlọ́run ní kóhun bá wọn sùn, wípé kóhun bá wọn sùn, kóhun fi ṣe deliverance fún wọn. Ìmí ń gbà willingly, a ṣe. Ẹlòmí ò gbà willingly. Àwọn tí wọn ò gbà willingly, ara àwọn tí wọn ò gbà willingly tán jẹ́ kó bá wọn ṣe, táwọn yẹn wò wípé bí bá sùn bí báwo nínú páwọn ní ìdàdúrà, ara wọn not testify against ẹ̀. Wọ́n ní á wá gidi wọn mọ́lẹ̀, á gidi wọn mọ́lẹ̀ pẹ̀lú ipá. No way through. Okay. Á wá gidi wọn mọ́lẹ̀ pẹ̀lú túláàsì, á wá bá wọn sùn. Ó ṣe, ó ti ń ṣe, ó ti ń mu jẹ. Ó ti ń mu jẹ. Àwọn ilé ìwà wò wípé ó lè mú eléyìí jẹ o. Ó fipá bá wọn sùn. Lẹ́yìn tó wá tún ṣe tán, ó wá ń sọ fún wọn wípé etí kẹta ò gbọdọ̀ gbọ́. And under the law, under òfin, wọ́n sọ wípé tó bá ṣe tó tún wá threatening ẹni yẹn. So òun máa fipá bá wọn ṣe, á tún wá threatening wọn pé tó bá sọ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí wọn. So àwọn people yẹn láti 2019, ẹ̀yin tẹ́ ń sọ wípé politics, it has got nothing to do with politics. Àti 2019 náà ti wà lórí kéèsì yẹn. Àwọn ọmọ yẹn kọ́kọ́ lọ report ẹ̀ ní Àbújá. Ó wá fún àwọn ọlọ́pàá lówó láti threaten àwọn ọmọ yẹn. Kán lè gbé ẹnu sọ́hùn, kán má sọ̀rọ̀ mọ́. Ìgbà tọ́lọ́hun máa mú, àwọn yẹn wá rí NGO tó wà in charge irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹni tó wà in charge kí ní NGO yẹn, mi ì fẹ́ sọ orúkọ ẹ̀, ó wà lórí social media. Ẹni yẹn irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí rí. Títí ẹ̀ kò ń ṣe pásítọ̀ ló bá sùn. Àbúrò bàbá tó bí nígbà tí ọmọbìnrin yìí wà lọ́mọ ọdún 12, àbúrò bàbá tó bí ló gidi ẹ̀ mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń bá sùn. Nǹkan tó mú ẹni yẹn bẹ̀rẹ̀ irú NGO yẹn nìyẹn. Àfi tá bá ń tanra wa la máa nírú nǹkan bẹ́ẹ̀ yẹn kò rampant lọ́dọ̀ wa, àfi tá bá fẹ́ deceive ara wa. Ọmọ mi kò tí ì pọ́mọ ọdún 7 tí àwọn tó yẹ kán jẹ́ bí custodian, tó yẹ kán jẹ́ bí guardian ní ọkùnrin náà máa mú ọmọ yẹn mọ́lẹ̀ tí wọ́n máa bá sùn. Ọmọ mi, àwọn tó yẹ kó jẹ́ àwọn tó yẹ kán máa ṣọ́, tó yẹ kán máa tọ́ sọ́nà ní àdúgbò, bí ẹ̀gbọ́n àdúgbò, náà máa mú ọmọ yẹn, náà máa bá sùn. Wọ́n á dẹ̀ máa sọ fọ́mọ yẹn pé tó bá sọ etí kan, tó bá sọ àwọn máa pa ẹ́, tó bá sọ fẹ́ anybody àwọn máa ṣe kinní kan, tí ọmọ yẹn ò ní lè sọ̀rọ̀. Majority ọkùnrin tó ń wò mí bí ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ti ṣerú ẹ̀ in the past. Kí ẹ̀rí ọkàn kó máa ró lọ́kàn yín kìkìkì. Ẹ ti mú àwọn ọmọ kéékèèké, kò wá jẹ mọ́ ọmọbìnrin nìkan o. Ó ń ṣẹlẹ̀ sí ọmọkùnrin náà. So ẹ má fojú sí ọmọkùnrin nìkan. Torí ẹni tó bá lé ọmọ kéékèèké lọ́wọ́, tó bá ní ọmọ tí ò tí gbọ́n lọ́wọ́, ẹ máa bá wọn, ẹ máa educate wọn. Kẹ́dẹ̀ máa sọ fún wọn pé tẹ́nìtì bá ṣẹlẹ̀ sí wọn, kàn jẹ́ kẹ́ gbọ́. Ẹ jẹ́ kó mọ gbogbo orú nǹkan báyìí pé in case anybody bá threaten wọn, kàn sọ fún yín. You see, somebody said you are right, it has happened to me. Àìmọye obìnrin, àfi tí wọ́n bá sọ̀rọ̀ síta torí stigmatization àbí tìjú. Àìmọye in the past, ó dẹ̀ yìí ṣẹlẹ̀ dì sí. Torí ẹni tó bá ní ọmọdé lọ́wọ́, àtọmọdé ọkùnrin ni o. Torí wọn láwọn àǹtí àgbáyé olórí burúkú kan náà wà. Dọ́jọ́bìnrin tí wọ́n máa mú ọmọkùnrin ọdún 10, ọmọkùnrin 12 years, tó máa wọ máa bẹ́ kó máa bá wọn sùn. Àwọn obìnrin tó ti ṣépè fún, àwọn olórí burúkú obìnrin, irú wọn náà tó bá ń sọ̀rọ̀ kíní báyìí, àwọn náà máa sọ wípé
let's speak against ìfipábánilòpọ̀. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ náà mo ti gbọ́ àìmọye ọkùnrin tán ti open up fún mi wípé àǹtí ẹ kàn ń sọ tọkùnrin nìkan ni. Àwọn obìnrin èèyàn kan sọ fún mi, ó ní èèyàn 5 àǹtí 5 tán dàbí ọ̀rẹ́ màmá òun náà bá òun sùn ní kékeré. Ọmọkùnrin ó ní àwọn 5 tán jẹ́ àǹtí tán dàbí ọ̀rẹ́ màmá òun tí òun àwọn àti màmá òun jọ ń ṣe bísínẹ́sì pọ̀ tán máa ń wálé àwọn. Ó ní 5 nínú wọn náà bá òun sùn àzọkùnrin. Ọmọkùnrin ni o, kò ń ṣe obìnrin. Mo dẹ̀ mọ èèyàn kan tó jẹ́ wípé ó ní àbúrò màmá òun ọkùnrin, ó lábúrò màmá òun ló introduce wọn sí nǹkan tá à ń sọ yìí. Ẹ má fi ṣe wípé ọmọ yín jẹ́ ọkùnrin, ẹ má fi ṣe wípé ọmọ yín jẹ́ obìnrin. Tí ọmọ yín bá jẹ́ minor tó yìí kéré, ẹ máa educate wọn lórí nǹkan tá à ń sọ yìí. Kẹ́dẹ̀ jẹ́ kó mọ̀ wípé anybody bá fọwọ́ kàn wọ́n kó sọ fún yín. Tẹ́ bá rí ọkùnrin mi lénìí tí ò lè ṣe kó má báyàn sùn, kékeré náà ti fi kinní yẹn kọ, náà ti kó sí lára. Tẹ́ bá rí ọkùnrin mi tó jẹ́ wípé kò sí nǹkan tí ò lè bá sùn, kékeré ni problem yẹn ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Because wọ́n ti introduce ẹ̀ sí nígbà tí ò yẹ kó introduce ẹ̀ sí. Ó ti wá gbádùn wọn, ó ti wá wò wípé kò sí nǹkan tó bad. Irú wọn bẹ́ẹ̀ yẹn kò sí tán bá ń rí obìnrin, bọ́n ṣe máa mú obìnrin balẹ̀, kò dẹ̀ ní sóbìnrin tí irú wọn ò lè bá sùn. Bó ṣe ń affect obìnrin tí obìnrin ni wípé ó máa sọ ọmọbìnrin míì kò ní fẹ́ kí ọkùnrin fọwọ́ kàn òun mọ́ láyé. Ọmọbìnrin míì máa wà frigid. Ọmọbìnrin míì even tó bá marry kò ní gbádùn ọkọ ẹ̀ because memory kìíní yẹn máa wá sí ọpọlọ ẹ̀. Wọ́n máa ń wà broken ni, kò sí. So ẹ pe àwọn ọmọ yín, ẹ̀yin tẹ́ báyìí lọ́mọdé lọ́wọ́, ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀. Ṣé wá ráwọn olórí burúkú God of men tẹ́yìn sọ wípé come and pray for my child. Ẹ jẹ́ ń jókòó dáadáa. Àwọn olórí burúkú God of men tí ẹ̀ mú àwọn ọmọ yín lọ bá, àwọn wòlíì tí wọ́n máa ní kẹ́ mọ́ ọmọ yín wá, kán wá ṣe deliverance, kán wá ṣe prayers. Kẹ́ máa kó àwọn ọmọ yín lọ bá wọn, tán máa láwọn ń ṣàdúrà fáwọn ọmọ yín. Ìmí ti bà yé ọmọ yín jẹ́ tẹ́ ẹ̀ mọ̀. Ìmí ti tọwọ́ bọ ọmọ yín lára tí ẹ̀ mọ̀. Ẹ máa bá mi show love. Ṣé rí pé wọ́n já lọ? Ṣé ti rí pé wọ́n já lọ? Olórí burúkú lẹ́yìn tẹ̀lé Feyi Daniels. A rí wípé hooligans ni yín. Gbogbo ẹ̀yin follow am with Feyi Daniels. Olórí burúkú ni gbogbo yín pátápátá. Ṣebí àrí tútẹ́ lọ pa. Ẹ fọ́ kámẹ́rà àwọn èèyàn last time. Tọ́ọ̀gì ni gbogbo yín. Mo mọ̀ pé ti tọwọ́ bọ page mi. Látàná yẹn lẹ ti tọwọ́ bọ̀. Àtàná tí mo ti gbé update nípa ẹ̀ síta lẹ ti tọwọ́ bọ̀. Kò dẹ̀ ń ṣe page mi nìkan lẹ tọwọ́ bọ̀. Ẹ dé punch gan pàápàá. Mo rọ́wọ́ yín ní punch. Mo rí ọwọ́ yín ní punch. So kí wọ́n fi God of man yín lẹ̀ under the guise of I am a pastor kó máa ba yé àwọn èèyàn jẹ́. Kán fi God of man yín lẹ̀ tó ń tàn yín. God of man yín tó jẹ́ wípé stage by stage làwọn tó ń rí tí ò lè rí anybody. Wọ́n ti lock page sẹ́ èèyàn kan ní no notification again. Wọ́n ti lock page mi again lánàá lórí fídíò tí mo ṣe. Not the particular one video ibi tí wọ́n ti lọ sí court. Video yẹn no report. Facebook there insist wọ́n ní kí n delete it. There was no way I could báwo ni ṣe máa ń sọ. I had to. Mo kàn rí pé mo máa ń rí you of course you will know something is wrong with your page. I saw something was wrong. Then I went to the setting. I went to check only ibi tí máa lọ will be recommendation and all the rest. That was where I saw tán ti gbé video yẹn síbẹ̀ wípé there is issue on this video. Delete. Wọ́n ti ẹ̀ fún mi ní option àti appeal ẹ̀. Ó sọ outright kí n delete ni. Fẹ́mi Chidi, good afternoon.
mo dẹ̀ ti delete ẹ̀ bọ̀ bí ṣe ń ṣe ṣó yìí wọ́n wà ń bí wọ́n wà ń bí olórí burúkú ni yín a rí wípé hooligans ni yín ẹ̀yin follower Feyi gbogbo àwọn tó ń lọ síbẹ̀ láti capture moment yẹn gbogbo wọn lẹ bá jà a rí bẹ́ ṣe ń hùwà bí ọmọ ọ̀tá even TVC gan àbí ṣé TCTV ni àbí LTV ẹ bá ọ̀gá yín fúnra ẹ̀ ìyẹn Feyi ó bá LTV jà lánàá náà ṣé àwa la ránṣẹ́ ìgbà tó ń tó kó bá àwọn ọmọ ọlọ́mọ nídìí kò mọ̀ pé ìkan nínú àwọn ọmọ yẹn kò ní dákẹ́ tó bá ti ń ṣe nǹkan ọjọ́ kan ló máa ṣe last one tó ní rí mi ṣe mọ́ ọjọ́ kan lòkété máa mórù ẹ ó ti ń ṣe tipẹ́ ó mu jẹ ó ti ń ṣe tipẹ́ tó bá ṣe tán wọ́n á dákẹ́ wọn ò ní lè sọ̀rọ̀ tó bá ṣe wọ́n á dákẹ́ wọn ò ní lè sọ̀rọ̀ àwọn eléyìí dẹ̀kẹ̀rẹ̀ ńgbà tó lóun máa mú àwọn yẹn wọ́n ti mọ̀ pé no àwọn ò ní dákẹ́ wọ́n nígbà tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ní court lánàá kò lè dáhùn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tí jọ́ọ̀jì bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí kò lè sọ̀rọ̀ because the evidences against him was too overwhelming kò lè defend ara ẹ̀ àwọn lawyers ẹ̀ gan gbà tó dé stage kan mo ṣe gbogbo update yẹn lórí YouTube mi ìgbà yẹn náà ti tọwọ́ bọ page mi orí YouTube ló wà àwọn lawyers ẹ̀ gan gbà tó dé stage wọ́n drop case òun náà mọye lawyers tó ń lò náà gbogbo èèyàn kan ló máa ṣẹlẹ̀ sí ìwọ tó máa ṣẹlẹ̀ sí tó bá ṣẹlẹ̀ irú page wa yìí náà la máa fi analyze ọ̀rọ̀ ẹ̀ I'm sure pé irú màmá yìí náà ó ti lè bú mi rí kán ti wo show mi kán ti pè mí lórúkọ nígbà tó délẹ̀ taná ni kó lọ bá go and meet àǹtí Àdùnní ẹ ti sọ mí lẹ́nu èmi ò bá pásítọ̀ jà o ẹ wò mí dáadáa torí pásítọ̀ ò ṣẹ̀ mí màá kàn analyze ọ̀rọ̀ yín tó bá ṣẹlẹ̀ bọ̀ màmá yẹn wá fẹnu wọn ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn gangan fúnra wọn mo dẹ̀ máa sọ fún wọn kán lóòdù fóònù wọn pẹ̀lú kírẹ́dìtì mo máa gbé wọn tó máa gbójú ara wọn jáde sọ̀rọ̀ ni tó wọn bá ti lè ṣe kán máa lọ torí àgídìgbò tán fẹ́ lọ tán bá lọ ságídìgbò ó máa ní pé ẹ jókòó wọn á kẹ́mẹ́rà wọn àgídìgbò dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe kán má sọ wípé èèyàn kan ló gba náà gbé lọ sí kóòtù tán wíìnì lánàá yẹn tán ló kó lọ san $50,000 ẹ máa gbójú yín jáde ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí yín ni àwa mú from there torí èmi kọ́ ni mo rán yín iṣẹ́ èmi dẹ̀ kọ́ ni mo ní kọ́ ọmọ yín lọ síbi tó lọ há mọ́ èmi kọ́ gbéyàn bá lọ há síbì kan ó há for nothing ó há síbẹ̀ nìyẹn bọ́ọ̀mù ẹ lọ há síbì kan ó há for nothing ó há for nothing ara bọ́n ṣe mú wọn mọ́lẹ̀ tán ṣe sọ wọ́n dẹrú tán máa fi sí wọn sínú gbèkùn àti ìdè tí àwọn ọmọ yẹn ò ní ní progress láyé ẹni tá à ń sọ yóò ń ṣọmọdé o bọ̀bọ́ yẹn ti dàgbà but àwọn ló ń bá ṣiṣẹ́ kò wá béèrè àwọn parents ẹ̀ mọ́ débi wípé wọ́n ṣèyàwó fún àwọn parents ọmọ yìí wọn ò mọ ẹni tí ọmọ wọn fẹ́ wọ́n ti bímọ pàápàá èmi ni mo ẹ̀ṣẹ̀ sọ fún màmá láì níjẹta àbíjọ́ òun mo bá ya yẹn sọ̀rọ̀ gbẹ̀yìn mo níṣẹ́ mọ̀ pé ọmọ yín ti bímọ ṣá màmá yẹn láwọn ò mọ̀ mo ní wọ́n ti bímọ o màmá yẹn ló bímọ mo lọ́mọ yín ti bímọ wọ́n ní wọn ò sọ fáwọn nídìí páńṣẹ́ sí ni o nídìí wípé ọmọ lọ ṣe instrumentalist ni o ló di ẹrú síbẹ̀ yẹn ló wá di wípé kò fẹ́ báyà àti bàbá ṣe kó dẹ̀ ẹ̀ṣẹ̀ má ṣẹlẹ̀ mo rántí ayé ìgbà táwa náà sọ pé àkọ́kọ́ gba Jésù gbogbo fámìlì wa la rí bí ọ̀tá gbogbo fámìlì wa la rí bí èṣù pẹ̀lú àwọn nǹkan tó ń kó síyàn lórí wípé tó bá jọwọ́ ọwọ́ ọ̀tún ẹ ni ò ní jẹ́ kó lọ sọ́run kó gé dànù in other words tó bá yẹ pé àwọn fámìlì ẹ wọ́n fẹ́ disturb ẹ láti sin Ọlọ́run kéèyàn sin Ọlọ́run ni kó wá jókòó sábẹ́ títí wọn wọ́n á tún máa sọ bẹ́ẹ̀ fún ẹ wípé kó cut wọn off nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá yìí rèé ìyá yẹn ọmọ ìyá yẹn ìyá yẹn bàbá ọmọ yẹn is almost 80 years màmá ẹgbọ́n tí ìyá yẹn sọ pé òun tiẹ̀ sick mo sọ mi bẹ́ẹ̀ bá kú ẹ kú gbé tẹ́ bá lọ kú ẹ jẹ́ ṣe sùúrù màmá ẹ̀ wọ́n sọ pé ṣọ́mọ òun wà ní rí bàbá ẹ̀ ni kó tó rí pé bàbá lọ mo ní ọ̀rọ̀ sùúrù la máa fi tó èmi ò fẹ́ kọ́kọ́ gbé wá sórí social media tẹ́lẹ̀
mo níṣẹ́ mọ̀ pọ̀rọ̀ family ni ẹ jẹ́ ká bá ṣe lè yanjú ẹ̀ but ó definitely pastor yẹn ò ready àti release ọmọ yẹn definitely ó ti di ẹrú sọ́dọ̀ wọn wọ́n ti kóṣẹ́ sí lọ́pọlọ definitely tó bá di mi ìmọ́jọ́ tí máa lè ṣe show yẹn I don't know yet bóyá jẹ́ kí n wo tí n bá lè ṣe lọ́la màá ní kí màmá yẹn jáde kó wá sọ̀rọ̀ fúnra wọn kó wá ṣàlàyé àádẹ́ fi picture mo tiẹ̀ máa post picture yẹn sìn màá sọ wípé kí wọ́n get across sí mi so that we can talk ìyẹn pastor yẹn àti general overseer church náà ìyẹn àti general overseer pastor àti general overseer church yẹn àánú yín ò ṣe mí ẹ̀yin tí ẹ gbé àwọn pípù yìí rù ẹ̀yin tí ẹ sọ wọ́n di ọlọ́run àánú yín ò ṣe mí àánú yín ò ṣe mí èèyàn Adoshin, that's why I said she will come. My platform, she can come and talk by herself. Me, I'm not fighting for any justice. It's just for her to come and tell us what has happened. Maybe from there, she can get reconciliation. Me, I'm not accusing. I know how it works. That is why I don't mention names on my page. That is why I don't mention names. If you are following me very well, thank you for your concern. To see me. Torí ẹni mi ṣe kí n dárúkọ. Gbogbo wọn náà ní orúkọ wọn. Ẹ má dárúkọ anybody o. Mo fẹ́ máa sọ àwọn ìnagijẹ ta ní lórí ibi. A ní bàbá go around. A ní Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀. A ní Jóbélé. A ní, in fact, a ní Maito. A ní Jerry Koko. A ní wọn lóríṣiríṣiríṣiríṣi. Bẹ́ẹ̀ yẹn. Number 2, èmi ò kí ń accuse wọn of anything. Tẹ́ bá ń wo show mi. Mi ò ever accuse wọn pé wọ́n náà ṣe báyìí. Nǹkan tí n bá rí lórí social media ni ma analyze, and under òfin of blogging it is allowed. Under òfin of blogging it is allowed. Èyí tí mo dẹ̀ sọ nípa ti redeem experience tèmi ni. Èmi ò ta ló fún mi ń bọ́bù yẹn? Thank you. Ẹ jọ̀ọ́ ẹni tó fún mi tún fún mi ń bọ́bù yẹn sí. Mo máa ń like ẹ gan. Ẹ fún mi ń bọ́bù yẹn jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Ta ló fún mi ń bọ́bù yẹn? I love that bọ́bù. Fikarodi ministry yóò dá fún ẹ. Ministry of Ingirin. Awo ò ń dárúkọ, they accuse anybody. Wọ́n ṣe nǹkan báyìí. Wọ́n ṣe nǹkan báyìí. Awo ò dé jókòó lórí ọ̀rọ̀ anybody. Nǹkan tó ń bá jù sórí social media. Irú ọjọ́ sí tí ẹ fẹ́ ń lọ. Ẹ ti gbé mi wà another dimension. Ọjọ́ sí tí ẹ fún mi bọ́bù finger yẹn náà jọ. That bubble thumb up. Ẹ jọ̀ọ́ ẹ fún mi. No, ìyẹn kọ́ Táyọ̀ Abíọ́lá. Èyí tó pop up lórí screen ìsìn tó wà nínú bubble. I love that thumb up gan. Ó máa ń trip mi. Motherfucker ministry yóò dá fún ẹ tí ó pọ̀ Abíọ́lá. Àwa ò accuse wọn pọ́n ṣe nǹkan kan. Nǹkan tán bá jù sórí social media. Irú ọjọ́ sí tí bàbá wọn ní èèyàn kan ó lọ́mọ ẹ̀ ò lórí nínú oyún. Ó lóun wá ní kán mu omi. Ó ní lórí bá padà síbẹ̀. Ó ní náà bá ra bulletproof luminosine fóun. Lórí irọ́. Àwa ò sọ pọ́n ṣe nǹkan kan. Nǹkan tán sọ la ní kán prove. Ṣé lóòótọ́ ló ṣẹlẹ̀? Ẹ fún wa evidence. Mi ò mọ bó ṣe ń ṣe. Mi mọ. Ta ló fún mi ní bọ́ọ̀bù thumb up yẹn náà? Mi ò mọ. Ọjọ́ sí tí lékè ní wristband lòun fi make him 40 million òun. Mo analyze ẹ̀. Èmi ò pé ló lékè lórúkọ. Mi ló jalè. Mi ló dófùrọ̀. Mi ló dóyàn. Nǹkan tí ń bá rí èmi ò ń sọ. So te a ó máa lè díẹ̀ kan tó lè gbádùn ní lọ kóòtù. Nígbà tí mi ṣẹ́rẹ́ ni tó ń gbé lọ kóòtù yẹn gan. Wọ́n ṣe àpàdé àlùdé. Ẹni yẹn ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn bó ṣe lọ fún mi ìgbà tí mo pè lánàá. Mo ní mo máa gbọ́ nǹkan kan báyìí. Wọ́n náà ní wọ́n slam $50,000 lawsuit against you. Ẹni yẹn wá ní nǹkan tó ń ṣe ni wípé ó ní bàbá wọn òun ò tiẹ̀ dárúkọ bàbá wọn rárá nínú kéèsì òun. Ó ní kò sí nínú kéèsì yẹn. Ó ní ṣe náà lọ mú àwọn pásítọ̀ 3 ní America, all over America. Wọ́n pick wọn randomly.
ní 3 states. Wọ́n wá lọ gbé àwọn ògbóǹtarìgì lọ́yà láti California wá sódìdí Maryland. Wọ́n wá sọ wípé ẹni ìyẹn ọ̀rọ̀ tó sọ ó ti cause àwọn ní loss of income torí àwọn èèyàn wá sí church àwọn mọ́ torí ọ̀rọ̀ tó ń sọ. And of course ẹni yẹn sọ̀rọ̀ nípa wọn lóòótọ́ pọ̀ kò sọ̀rọ̀ ọ̀gá wọn. So based on that loss of income náà ṣe ní pé kó lọ san damages $50,000 yẹn. Wọ́n wá tún sọ wípé àwọn ò fẹ́ kẹ́ni yẹn sọ̀rọ̀ ń pa àwọn mọ́. Ẹni yẹn wá sọ wípé ẹni yẹn yìí lè sọ̀rọ̀. Loss of income bẹ́ẹ̀ ni ẹni yẹn yìí lè sọ̀rọ̀. Àwọn ò ní gbé fídíò ẹ̀ down. Wọ́n náà ní pé kán kíyọ́ fún YouTube, kán fáwọn ní lẹ́tà sí YouTube, kán gbé page ẹni yẹn down, YouTube channel ẹ̀ down. Wọ́n náà adájọ́ sọ wípé no, wípé ẹ lè take a right ẹni yẹn, which is freedom of speech. Hello? Freedom of speech. As long as you are using your freedom of speech with brain, it is allowed. Má allege èèyàn of nǹkan tó ní lè proof. Má defame. Ṣẹ́rí kí n defame orúkọ anybody rí ń bí ni. Hello? Èmi ò ní defame. Ọjọ́ sí tí bàbá Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ tó lóhun jí òkú dìde, òkú tó ti embalm, èmi nìkan kọ́ ni mo sọ̀rọ̀. Gbogbo èèyàn pátá, gbogbo àwọn blogger náà sọ̀rọ̀ lórí ẹ̀ wípé bàbá irú irọ́ wo lẹ ń pa yìí, ẹ prove ẹ jẹ́ ká rókù tẹ́ jí dìde. Èmi kẹ̀ wọ́n ní kí làwọn ọmọ yìí ń sí ẹgbà mí o. Wọ́n ní àgbà tó jì sí kòtò ó kọ́ ara yòókù lọ́gbọ́n. Amẹ́ríkà ò fi òfin ṣeré. Ṣé wá rí b'Amẹ́ríkà ṣe ń ṣe, bí Nàìjíríà ṣe ń ṣe ọ̀rọ̀ cyberbullying àti defamation of character. Nàìjíríà ò ṣe right, but of course òfin ìlú yàtọ̀ síra wọn. Ibi ìtàn bá accuse of orúkọ bẹ́ẹ̀ yẹn, court lẹ máa lọ, wọ́n ti anybody mọ́lé. Wọ́n ti yàn mọ́lé fún. The worst ni pé wọ́n ní ẹgbà mí kí làwọn ọmọ yìí ń dín. Wọ́n ní kò san damages fẹ́ nìyẹn. That's the worst. Wọ́n ní kò san damages because àwọn ẹni tó máa accuse ẹ̀ yẹn wọ́n láwọn lose nǹkan. That's the only way they can get something to make you pay for it. That's the only way you can pay for it. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. Olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.